in an sha ruwa in ci naman nan ni ba sani ba ko azumin naman yana nan ko babu dai shekaran jiya dai daren jiya a buge ne. Wala kuɗi nake bukata wanga ta zanar. The number you have called does not exist. Please check the number and dial again. Kutumar uba. Yan fa ba kashe wayan nan ne ba yarinyar nan fa ba hankali ne ita ba. Da Quran suke ta kira ni. Kam. Wana CB ne tare da mu. Ọmọ ó pọ̀ yẹ́yẹ́ bó mo ṣe jọ Chris Brown ta ló ní àwa yóò fine ọlọ́run gbogbo kí n lọ contest fún Mr. Nigeria báyìí o. mo ti jọba o àtìwádé lè mí lórí mo ti jọba o. Ta lélẹ̀ ṣé mìíràn ìfẹ́ máa wá èmi ni ògùngbó lórí burúkú bábà ti fi powder scam mi.